gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kí ló dé? Tí kíni fi ṣe kíni? Ìwò yín gan lágbára. Ẹ káwọn ará ilé kẹ́ béèrè tẹ́ fẹ́ béèrè. Ó dáa. Ẹ káàbọ̀ sí ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí ètò Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà báyìí. Pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì láti ilé iṣẹ́ kan tó ń jẹ́ Remimatics. Okay. Mo ní pé ẹni sùúrù òkìrìkà ni mo sọ. Mo ní pé òkìrìkà. Mo fẹ́ máa sọ lọ. Jẹ́ kí n sọ tán. Tẹ́ fi sáré dá mi lẹ́. Ẹ̀yin ni. Mo ní òkìrìkà. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn, mo wá fẹ́ sọ pé ṣé ọkọ̀ òkìrìkà. Ṣé oyè yìí? Ṣé mi ò ní sọ? Wọ́n sọ bẹ́ẹ̀. Ẹjọ́ bẹ́ẹ̀. Mi ò tọ́. Ẹjọ́. Ẹjọ́ jọ. Ẹjọ́. Dúró filẹ̀. Olófòfó. Kí ló kìrìkà wá dé? Ṣé ọkọ̀ òkìrìkà wà? Ó wà. Ọkọ̀ òkìrìkà wà? Bẹ́ẹ̀. Ṣé ọkọ̀ òkìrìkà lẹ́rù pa mi ò mọ nǹkan tó ń jọ́kọ̀ òkìrìkà wà ní. Ó wà. Níbàdàn. Rárá. Ó dáa, ó dùn, ó wà níbàdàn. Wọ́n lọ́kọ̀ ṣùgbọ́n fún yín. Èmi mo fi jèrè ọ̀rọ̀ lára yín ni pé ọkọ̀ òkìrìkà. Ẹ fi jèrè ọ̀rọ̀. Pé ọkọ̀ òkìrìkà wà níbàdàn. Sẹ́wọ̀n pé. Òótọ́ dẹ̀ ni ọkọ̀ òkìrìkà wà níbàdàn. Sọ́ọ̀pọ̀ ọ̀rọ̀ wọ̀ mí. Sọ́ọ̀pọ̀ ọ̀rọ̀ wọ̀ mí. Sọ́ọ̀pọ̀ ọ̀rọ̀ wọ̀ mí ni. Sọ́ọ̀pọ̀ ọ̀rọ̀ wọ̀ mí ni. Àmọ́ ṣé wàá mọ̀ pé ìyẹn sọmọ Ìbàdàn. Ọmọ bo ni? Ọmọ Ifẹ̀ ni mí. Bẹ́ẹ̀ ni ọmọ Ilé Ifẹ̀. Ọmọ Ifẹ̀ ni? Bẹ́ẹ̀ ni Ifẹ̀ ò dáyé. Ṣùgbọ́n Ìbàdàn lẹ dàgbà sí. Ara mi ò dàgbà ní Ìbàdàn. Ifẹ̀ náà ni mo ti dàgbà. Kí wá ní ẹ ṣe gbogbo Ìbàdàn ṣe wá hàn ní gbogbo. Torí pé èdè tí mo fi ń ṣe àwọn tí mo fi ń dẹ́rìn pa àwọn èèyàn òun ni. Bẹ́ẹ̀ ni. Mo ṣe mú báyìí. Ẹ mọ̀ kọ́ mọ̀ fẹ́ ni mí. Mi ò mọ̀. Èmi lọmọ onífẹ́ àbúrè ọmọ adádé owó rẹ̀ mọ̀. Kí ló dé tí wọ́n wá kí ló dé kì í ṣe àwọn agbátẹrù ètò nífẹ̀ẹ́? Torí pé kò kí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní èdè Ifẹ̀ yẹn ló lè yé. Gbára kì í ṣe nǹkan tí mò ń gbìyànjú láti sọ nìyẹn. Ṣé mọ̀ pé nísìnyí tá bá lọ sọ́dọ̀ bàbá àwọn tí wọ́n ń ṣe agbátẹrù ètò ní ààfin kì í ṣe. Mo máa ń lọ bẹ̀lẹ́ nǹkan tí wọ́n bá ní nǹkan ṣe. Mo máa ń lọ sínú wọ́n máa ń pè mí. Mo máa ń lọ sínú ààfin bẹ́ẹ̀ ni. Ifẹ̀ lẹ dàgbà sí? Bẹ́ẹ̀ ni. Ó wá ṣe yé mi nísìnyí. Ṣé mọ̀ pé àwọn Ìbàdàn tó bá sọ̀rọ̀ wọ́n máa ń lára. Wèrè olóṣèwù. Ṣé àwọn pé lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ṣe fẹ́ máa jèrè ọ̀rọ̀ lára mi nìyẹn. Mo dákẹ́ mò ń wò, mo fi sosù, mo fi ń rara. Mo ní kí n ní sùúrù ká dórí ètò náà. Irú ẹ̀rín wo ni? Ifẹ̀ tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí kò ń lára. Tẹ́ ẹ wá fẹ́ gbọ́ mo lára. Ẹ sọ fún wọn. Èmi ò ń tán lé ni. Bẹ́ẹ̀ ni. Ẹ ń kù sílé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Yorùbá máa ń sọ pé tá a bá mú ìyá àfọmọwówó. Torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ níta, màá lè rí nǹkan mi ìdè bá ń lé ni. Ọpọlọ ni. Ọpọlọ ni. Ó dáa. Ẹ kò jẹ́ kí gbàgbé bá ṣe ń to ètò gan báyìí. Tẹ́ bá ṣe ètò tẹ́ wà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kan
iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó ń jẹ́ Tifa Travels and Tours wọ́n ní ẹ máa ibikíbi tẹ́ bá fẹ́ fò lọ lágbàáyé. Mo ń gbogbo tẹ́ ń sọ ẹ mo ń ka sórí ni ó yé mi ni. Ibikíbi tẹ́ bá fẹ́ fò lọ lágbàáyé. Fò lọ. Wọ́n máa sanwó ìrìnnà yín. Tẹ́ bá fẹ́ fò lójú ayé ni o. Ó yé mi tẹ́ ẹ jẹ́ máa lọ. Tẹ́ bá fẹ́ fò lọ iléeṣẹ́ yẹn wọ́n ní wọ́n á sanwó ìrìnnà yín. Tẹ́ bá lọ pẹ̀lú 1,500 ibi tẹ́ bá fẹ́ fò lọ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Tẹ́ bá fẹ́ fò lọ lójú ayé. Lójú ayé wọ́n á sanwó ìrìnnà yín. Ṣé pé ó dùn bẹ́ẹ̀? Ó lọ. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ náà 3 crowns. Mo fẹ́ràn wọn ni. Mò ń gbọ́. Mo fẹ́ràn wọn. Tẹ́mi mo ní 3 crowns ẹni. Inú mi dùn ni. Pé mo jó nígbàgbọ́. Inú mi dùn. Wípé mo jẹ́ ọmọ Ọlọ́run. Wípé mo mọ iléeṣẹ́ tí ẹ sọ yẹn. Ó yẹ ẹja kọrin yẹn tán. O ṣeun Jésù. Ó dà. Àbí? Kò ṣe bó ṣe ń kọ́ nìyẹn. Bó ṣe ń kọ́ nìyẹn. Wọ́n ní congratulations. Irọ́ o, ìyẹn kan náà máa ń fi sí. Èwo náà ń fi sí nífẹ̀ẹ́. O ṣeun Jésù, bàbá mo wàṣọ pẹ́. Báwa ṣe máa ń kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ ṣe máa ń kọ́ nìyẹn. Ó dà. Tẹ́ bá ṣètò ìkẹwàá ní 1,100. Kẹ́ má fi èdè míì kún èdè. Ṣùgbọ́n ẹ ti sọ òkìrìkà yín lẹ́ẹ̀kan, akọ̀dáríjì yín ni. Ó ti yé mi báyìí. Tẹ́ bá ṣètò kẹwàá 1,100. Bẹ́ẹ̀ni. Kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá. Lẹ́yìn ètò àfihàn nílọ́pọ̀wọ́ lọ́nà méjì. Ọlọ́run gbọ́. Ẹ tún wá kó wàrà dé 3. Bẹ́ẹ̀ni. Ẹ wá kó tó pọ̀ fún mi àbí? Bẹ́ẹ̀ni, látọ̀dọ̀ àwọn 3 crowns. Ẹ ṣé. Ẹ mọ̀ pé àwọn wàrà tó ní kìmí tó tẹ́ máa fi lára. Tẹ́ bá ṣètò yìí kẹ́ wà 10,000 kẹ́ sọ Gẹ̀ẹ́sì kó pọ̀. Àní kẹ́ máa mú lọ 10,000 àní kẹ́ máa mú lọ. Ẹ ṣe dà sáfẹ́fẹ́ báyìí kẹ́ lọ gbà lẹ́nu àwọn tí wọ́n ń gbowó kẹ́ dà sáfẹ́fẹ́ kí máa kẹ́gbẹ̀rún 10 lọ. Òṣùpá àlà ẹ já lọ. Ẹ béèrè tẹ wáyé yín wá béèrè ibi béèrè náà lẹ wá béèrè. Ẹ béèrè ẹ jẹ́ ká lọ. Ó dà tẹ bá ní ẹ fẹ́ ọpẹ́ fẹ́ máa dá ìbéèrè tẹ bá ṣe ń dáhùn owó yín á máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí. Òṣùpá àlà. Adẹ́rìnpòṣónú ni èmi mo ṣe mọ̀ pé fẹ̀lẹ̀ ti wá nísìnyí Ìbàdàn mo rò pé ti wá torí ó wá ń yà mí lẹ́nu ó ṣẹ̀ wá pé nísìnyí tẹ́ ẹ̀ ṣe lára torí àwọn ọmọ Ìbàdàn tó ń ṣe sọ̀rọ̀ tó wọ́n máa ń lára mo ṣe wá rí ó ṣe àrídájú yẹn ṣe wá pé. Torí ẹ̀ náà lẹ́yìn náà ṣe ní gíga. Ọ̀rọ̀ ló mọ̀rọ̀ wá ẹni bẹ́ẹ̀ mi ò ṣe lára èmi ti gbà mo torí ẹ̀ náà lẹ́yìn náà ò ṣe ga lẹ́sẹ̀ dàbí ìgò ẹja máa lọ. Kíá. Sọ̀rọ̀ ẹnu ẹ ayé òní mú ẹ sí. Òun náà ni ṣé mo parọ́ ni. Ìjọba ń fún ọ ní ìbéèrè àkọ́kọ́. Ṣé ẹ ti wá bínú ni olóòtú? Mi ò bínú. Èmi náà bínú gbà tẹ́ sọ fún yín. Ṣé ẹ wá ga ni? Ẹ dìde náà ẹ jẹ́ ká jọ mọ́ra wa wò. Ẹ dìde rárá ẹ jẹ́ káwọn ará ilé rí wa ẹ dìde. Ẹ tẹ̀ gbìyànjú ká ẹ dìde náà. Ó dẹ má dìde ó dá ẹ béèrè tẹ́ fẹ́ béèrè. Kí n má tún dìde. Ṣé ẹ fẹ́ dìde? Má dìde. Ó yá. Lórí kí ni? Ṣé àṣẹ máa gbà bí ẹni gbàgbẹ́ mu ni? Lórí kí ni? Kò sí wàhálà ẹja rẹ. Èmi ṣáà lára. Èmi náà dẹ̀ ga. Àbí ẹja lọ. Olófòfó ṣẹṣẹ tí ìwọ́dẹ̀ fẹ́ ṣe tó fẹ́ mi lọ́mọ lọ́wọ́ rẹ̀. Mo béèrè ni pé ṣé òfòfó tó fẹ́ ṣe tó fẹ́ mi lọ́mọ lọ́wọ́ rẹ̀. Ọmọ á bá òfòfó ńlẹ̀ ọmọ náà máa sòfòfó. Olófòfó ẹ yí padà. Ó dá ẹ má bínú ẹja tẹ̀síwájú
ẹ ní sùn ẹ jẹ́ máa wọn sọ tòótọ́ ọ̀rọ̀. Rárá, mo ní ẹ má bínú ẹ já tẹ̀síwájú. Ṣé torí kò sí ẹnikẹ́ni tó wá sórí ètò yìí rí tó bá ọ̀gbẹ́ni tó bá wọn sọ tòótọ́ ọ̀rọ̀ rí ẹ súnmọ́ bí. Kí n má sọ̀rọ̀. Ẹ má sọ̀rọ̀, ẹ já sọ, ẹ já ìbéèrè. Ìbéèrè ibi tí ogun ti máa wọ́n wá rèé. Ẹ̀rí yẹn ti ń lakọ̀. Mo ń bọ̀. Eré lẹ máa pè é. Eré làwọn ṣe Yorùbá ti jẹ. Ọgọ́ kí ni? Bẹ́ẹ̀ ni. Kí ló ń gọ? 100 lé ní. Kí lẹ̀ ń kà? Ẹ ní sùúrù náà. 1,000 lé ní 100 ó lé ní 11. 11. Ó dáa. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí fìdíkátà? Ó fìdíkátà náà ni. Ó jókòó láta ni. Bóyá ó wọnú wàhálà, bóyá kéèyàn wọnú wàhálà. Bẹ́ẹ̀ ni, torí ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ṣe bú mi, ẹ ti fìdí kátà ń bí. Ẹ̀rù bà mí o. Mo sáré fìdí kátà nìyẹn. Ìtẹ́yìn náà sọ, tẹ́ ẹ sọ sẹ́mi, ẹ̀yin náà ti fìdí kátà. Pé mi lẹ́tì máa fẹ́ jọ ní sọ. Ẹ̀rù bà mí o. Kẹ́rù jọba àwọn méjì. Ẹ̀rù bà wá o. Mo gbà á bì. Wọ́n gba ẹ bá ń pàṣẹ fún. Sẹ́rí àlejò tí ó bá máa gba ọkọ̀ ìdí ìbéèrè àkọ́kọ́ láti máa mọ̀. Ibi ìbéèrè àkọ́kọ́ báyìí láti máa mọ̀. Ṣé bó ni mo ti gbà yẹn? Ẹ já lọ. Ìṣọwọ́ bẹ́ẹ̀ ṣe sọwọ́ béèrè rẹ̀ sí mi. Bẹ́ẹ̀ ṣe náwó ẹ̀ sí ó jọ tó máa ní o. Àlejò tó bá máa gba ọkọ̀ ìdí ìbéèrè àkọ́kọ́ láti máa mọ̀. Ṣùgbọ́n bó ṣe wá náwó tẹ́lẹ̀ kejì yẹn, ó jọ pé wọ́n ti mọ nǹkan tó wà bẹ́ẹ̀. Eléyìí ò lè le, ṣùgbọ́n òǹkà yẹn ló fẹ́ le. Kí ni 75? Ó ń bọ̀. 75 ó lé nírinwó ó lé lẹ́gbẹ̀rún kan. Ó yá. Sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn orí rẹ̀ jẹ́ dòmídò. Dòmídò ọ̀rọ̀ pọ̀. Ọ̀rọ̀ kan àfìdípọ̀ tẹ̀ níjẹ̀bú Òde. Ọ̀rọ̀ kan ọmọ àfìdípọ̀ tẹ̀ wọlé. Orin yẹn ti ń pọ̀ jù. Dòmídò ọ̀rọ̀ pọ̀. Ẹ máa jáde o. Pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn. Ọ̀rọ̀ pọ̀. Ẹ ní sùúrù. Ẹ ní sùúrù. Ó ti ń pẹ́ jù. Ọ̀rọ̀ pọ̀. Àgbébọ̀. Dòmídò àgbébọ̀. Mo lè sọ pé ẹ̀ṣẹ̀ pọ̀ náà torí ẹ̀ṣẹ̀ pọ̀ ní ayé. Ẹ̀ṣẹ̀ yín gan pọ̀ ń bí lèmi. Bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ pọ̀. Ẹ̀ṣẹ̀ pọ̀. Ìrẹ́pọ̀. Ìrẹ́pọ̀. Ó di 4. Wá ní ẹ̀gbọ́n àti àbúrò. Èmi ibì kan náà lọmọ tí wàá máa dé. Mo tiẹ̀ ti fẹ́ sọ gan. Mo ti fẹ́ sọ lọ pé ṣe bẹ́yìn náà bí i. Tí mo fi ṣe kí ni? Kò yẹ ká ẹ máa wọ ọmọ lọ́mọ kó máa ṣe báyìí náà. Àrà ń yọ náà yẹn. Ọkọ̀ nìkan ló yẹ kí wọ́n parẹ́. Ọkọ̀ nìkan ló yẹ kí wọ́n parẹ́. Ẹni máa gbọ́kọ̀ ibi ìbéèrè àkọ́kọ́ ló ti wá. Ọkọ̀ nìkan ló yẹ kó parẹ́. Ọkọ̀ nìkan ní. Ó gbọ́ ọmọ pọ̀n. Ìwọ yẹ kó gbọ́ ọmọ pọ̀n. Ẹ sọ bẹ́ẹ̀ nígbà tá a máa bẹ̀rẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀. Rárá. Kò gbọ́ ọmọ pọ̀n. Mo tọ́. Ẹ tọ́ bẹ́ẹ̀. Mo tọ́ bẹ́ẹ̀. Ẹ gbọ́ wọ́n tọ́ bẹ́ẹ̀. Ṣé mi tọ́?
sọ bẹ́ẹ̀. Ntọ́. Ó yá dá ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan padà. Ẹ bá mi dá padà. Géètì yọ. Irọ́ èmi ò máa mọ̀ wọ́n rí. Ẹ gbọ́ mo mọ̀ yín rí. Ó yẹ jáde. Mo ẹ jẹ́ kán dúró wọ́n wá wòran ni. Kí ló wá rí wò? Ẹ jẹ́ kán kẹ́kọ̀ọ́ lára mi. Ẹ kàn fi tèmi sàrí kọ́gbọ́n. Ó dà àti gbọ́. Ìbéèrè 23 ó lé nírinwó ó lé lẹ́gbẹ̀rún kan. Kí ló sọ? Mo fẹ́ tẹ́ pé ẹgbẹ̀rún kan lè ń fún mi. Ṣebí ẹgbẹ̀lẹ́gbẹ̀ là ń sọ̀rọ̀ nípa. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kò sí wàhálà. Kí ni Yorùbá ń pè ní sùtì? Dòmí sùtì tàbí sùtì? Ṣùtì àbí sùtì tó bá jẹ́ Ìbàdàn ni sùtì. Tó bá jẹ́ Ifẹ̀ ni ṣùtì. Ṣé rí ìbéèrè tẹ́ béèrè yìí? Mo mọ̀. Ó yá. Ṣùgbọ́n mi ní sọ. Torí ìpàkọ́ ò gbọ́ ṣùtì. Bẹ́ẹ̀ ni orí ẹlẹ́gàn ló bá jẹ́. Kí wá ní ṣùtì yẹn? Ṣùtì ìpàkọ́ ò gbọ́ ṣùtì pé tán bá ṣe báyìí síyàn. Pé tán bá yún síyàn. Ó pọ̀. Bẹ́ẹ̀ ni ṣùtì ni. Ó yọ ṣùtì ètè. Ìpàkọ́ ò gbọ́ ṣùtì. Kúkú mọ nǹkan tán. Ó dá àti ìbéèrè kọ̀ọ̀kan láti mọ ẹni tí ó gbọ́kọ̀ ṣùgbọ́n ìbéèrè Ọlọ́run yìí òmíràn kò sí o ẹ̀rọ bí ákẹ́ máa sọ ní òyìnbó. Mo ń bọ̀. Dìde. Mo ń bọ̀. Ẹgbẹ́ mi ẹ wá sí ya bó ti ń fẹ́ lẹ́lẹ́. Ẹ jẹ́ kí n ronú. Ẹ jẹ́ kí n ronú. Ẹ ń ronú ni kí lẹ̀ ń rò? Bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ òǹkà yẹn ni. Ẹ ti jẹ́ kó sápá mi lórí ni. Kí ni? Ṣé 23 lẹ̀ ń wá kiri? Rárá. 800 lẹ̀ ń wá? Bẹ́ẹ̀ ni. Mo ti gbàgbé. Ẹgbẹ̀rin. Rárá mi ò sọ délẹ̀. Mi ò sọ délẹ̀. Mo fẹ́ sọ pé ó ti yé mi. Níbo la ti wá? Ilé Ifẹ̀ ni. Mo sọ lẹ́ǹkan. Bí Ifẹ̀ ṣe ń ṣe nìyẹn. Ibi tí báwo kí bá ṣe ń ṣe báwo. Ẹ dẹ̀ sọ. Mo ní ó ti yé mi. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Ó yá. Mọ́kànlélẹ́gbẹ̀rin. Ìbéèrè kọkànlá ó lé lẹ́gbẹ̀rin lé ní ẹgbẹ̀rún kan. Ó ní kí ni ìyàtọ̀ láàrin ìdíwọ̀n àti òṣùwọ̀n. Sẹ́rí mo mọ ìbéèrè yìí. Ṣùgbọ́n ó jẹ́ rántí orin Ìyá Bọ́lá rẹ̀ kan tó ní ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé skibo èmi kò fẹ́ mọ́ látòní lọ. Ọba tó wo ṣùgbọ́n Jábésì wo ṣùgbọ́n ayé mi. Skiri gbẹ̀gbẹ̀gbẹ̀ skiri gbẹ̀gbẹ̀ skiri gbẹ̀gbẹ̀ skiri gbẹ̀gbẹ̀gbẹ̀ olófòfò. Níbẹ̀ yẹn ni wọ́n ti ń ṣe skiri lórí orin déyàn fi sọ ṣùgbọ́n kò bẹ́ẹ̀ kí máa ń ṣe orin jò. Ó wà lára ẹ̀ náà.
èèyàn ń jójó ṣùgbọ́n kan bẹ láyé ni. èèyàn lè fi sí o skiri gbẹ̀gbẹ̀ skiri gbẹ̀gbẹ̀. ṣùgbọ́n kan bẹ láyé ni. èmi kò fẹ́ mọ́ láti òní lọ. ọba tó wo ṣùgbọ́n jáde sí wo ṣùgbọ́n ayé. àtàlọ́ skiri after yẹn bá mi after yẹn. mo gbé yín débẹ̀ àbí ó tún gbé mi débẹ̀. Kí tẹ̀ pàtó wá kí ló tẹ̀ pàtó kí ló ṣẹlẹ̀. Alábòsí gbogbo alábòsí kí ni kò pààyàn lẹ́rìn-ín kò pààyàn lẹ́rìn-ín ẹ̀kàn lẹ́rìn-ín kò pààyàn lẹ́rìn-ín. Bábò ó máa tún padà wá sí i. Kí ni ìyàtọ̀ láàrin ìdíwọ̀n àti òṣùwọ̀n? Ìdíwọ̀n òṣùwọ̀n mo mọ̀ o. Orí ti fẹ́ máa fọ́ mi. Òṣùwọ̀n ni nǹkan tó bá fi wọn nǹkan. Bóyá nǹkan tó máa ń fi wọn nǹkan yẹn bóyá bí abọ́ tó máa ń fi wọn gàrí. Òṣùwọ̀n nìyẹn. Òṣùwọ̀n gàrí. Ìdíwọ̀n ńkọ́? Ìdíwọ̀n bóyá iye tí wọ́n tó ń ta iye tí wọ́n gbé lé orí. Ṣé máa ń gbé lé? Ṣé bá ní ẹ fi mí díwọ̀n o. Òun náà ni wípé nǹkan tí iye tí òṣùwọ̀n yẹn tó. Òun ni ìdíwọ̀n. Òun ni ìdíwọ̀n. Iye tó wọ̀n. Iye tó wọ̀n, iye tó tó. Òun náà ni. Òun ni ìdíwọ̀n. Bẹ́ẹ̀ni. Nísìnyí, bóyá kíní ni wọ́n fi ń wọn nǹkan. Nǹkan tí wọ́n fẹ́ wọ̀n, òṣùwọ̀n lélẹ̀. Bẹ́ẹ̀ni. Nǹkan tí wọ́n fẹ́ wọ̀n. Nǹkan tó fẹ́ wọ̀n lélẹ̀, wọ́n ti gbé sórí òṣùwọ̀n. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Nǹkan tó wá tó. Tó yẹn, òun ni ìdíwọ̀n. Bẹ́ẹ̀ni. Ìgbéraga dé. Mi ti ìgbéraga, mo fẹ́ sunkún ni. Pé kí ni? Owó ti lọ. Ṣé ẹni tó bá máa gbọ́kọ̀ àti gbéra àkọ́kọ́ láti mọ̀? Ẹ lè sọ. Sọ kí ni? Torí tí mo lè ó dà ẹ jẹ́ ká ṣe báyìí tí n bá ti gba gbogbo ìbéèrè tán ẹ tún wá mú ìbéèrè wá sí kí a wá fi dá owó mi padà. Nǹkan tí mò ń sọ kò yé yín? Kò yé mi. Ó yé yín. Ẹ fi sórí ìdíwọ̀n. Ẹ gbà ẹ já lọ. Ó yá. Ẹ jẹ́ ká lọ. Ìbéèrè kí ni? irinwó ogún ó lé ní irinwó ó lé lẹ́gbẹ̀rún kan. Ọ̀rọ̀ onípọ́nná ni ọ̀yà. Sọ méjì tí ọ̀yà túmọ̀ sí. Sọ méjì tí ọ̀yà. Ọ̀yà ló yẹ kó ọ̀yà ni. Tí ọ̀yà túmọ̀ sí. Ọ̀yà ẹranko. Ẹranko lọ̀yà. Kí tún ni ọ̀yà? Ṣé nǹkan fi ń yan? Ọ̀yà nìyẹn. Ọ̀yà ẹranko lọ̀yà. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ pé ẹranko yẹn náà wọ́n tún máa ń lò tí bá sọ pé bẹ́ẹ̀ ṣe sọ nǹkan tẹ́ sọ sí mi lẹ́ẹ̀kan yẹn bẹ́ẹ̀ ni mo kú ọ̀yà ní tíyàn. Ọ̀nbẹ ọ̀ntọ̀. Ṣé ẹ mọ̀ ọ̀yà ní. Bẹ́ẹ̀ni. Ọ̀yà ni wọ́n èèyàn kí ni? Mi ì fẹ́ sọ torí ẹ lọ sọ pé èdè. Kí ni? Ẹ kò sọ ṣeré. Ẹ má jẹ́ sọ ṣeré. Ó dáa. Ọ̀yà ẹ mọ̀ ohun tó ń jẹ́ owó ọ̀yà. Owó ọ̀yà. Filẹ̀. Sẹ́rí
mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ sárákùnrin lẹ́ẹ̀kan ẹ̀yin lẹ̀ jẹ́ sọ olófòfò ṣe afẹ́ fún yín o ẹ má afẹ́ fún yín o afẹ́ fún yín o ṣe mọ ẹ má ṣe bọ́ ọ̀yà o ẹ má ṣe bí ọ̀yà o ó máa parẹ́ o. ẹ tiẹ̀ fi mí sílẹ̀ pẹ̀lú ẹni yìí rárá tí bá ṣe pé kìíní tí bá mú yín ta ṣé kò sí wàhálà ẹ jẹ́ ká lọ ẹ má wọ̀rí. ìkànnì ọ̀gbẹ́ni tí bá oya tí bá ṣe kiri tí bá ṣe kiri tí bá fún ẹ ní tí bá fún wọn lẹ́yìn ọwọ́. ó dẹ̀ dùn mí ṣá. kẹ́yìn náà sì mọ ibi tọ́mọ yín máa dé lọ́jọ́ iwájú. ìyá mi eléyìí sì ralẹ̀ nífẹ̀ẹ́ o rárá mo kò jẹ. inú mi dùn pé kò ń ṣe inú ìfẹ́ ni mò ń sọ ó sì ralẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́. ẹ̀yin ìfẹ́ ni. lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ ó rà. ọ̀yà ẹranko àti ẹni tó bá máa ń sọ̀rọ̀ tó máa ń bẹ́ sínú ọ̀rọ̀. tó máa ń bẹ́ sínú ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. géèyàn tó sọ̀rọ̀ méjì ọ̀yà ìkànnà kó gbogbo ẹ̀ pọ̀. ọ̀yà ni owó ọ̀yà owó téèyàn máa ń gbà téèyàn bá ṣiṣẹ́ tán. ó ti yé mi báyìí ẹ gbà nǹkan yín owó sì pọ̀ ń bẹ. àṣẹ bí nǹkan tá à ń sọ ni. tí Yorùbá bá sọ wípé sọ mi ò tí ì sọ òǹkà yẹn. bẹ́ẹ̀ ni. 22 ó lé ní 400 ó lé lẹ́gbẹ̀rún. tí Yorùbá bá sọ wípé sọ. so ọgbọ̀n. ó so ọgbọ́n kọ́ so wèrè kọ́ kí ni ọ̀rọ̀ náà túmọ̀ sí pé ó fi ọgbọ́n sẹ́gbẹ̀ẹ́ àbí kò sọ̀rọ̀ pẹ̀lọ́pọlọ. àgàgà téèyàn bá wo èèyàn sùnsùn kó sọ pé kò ga. o pé ìgbà tí mo sọ bẹ́ẹ̀ yóò sọ̀rọ̀ pẹ̀lọ́pọlọ. mi ò sọ bẹ́ẹ̀ o èmi sọ gbọ́kọ́ mo so wèrè kọ́ ni o ó bá mu ó dùn mo sọ gbọ́kọ́ mo so wèrè kọ́ tí mo fi sọ yẹn. sọ gbọ́kọ́ so wèrè kọ́. kí ló túmọ̀ sí. ó sọ gbọ́kọ́ ó so wèrè àbí bóyá téèyàn bá fi nǹkan wé nǹkan àbí téèyàn bá sọ nǹkan tó jọra wọn. bí àpẹẹrẹ kéèyàn sọ fún ọ̀gá ẹ̀ níbi iṣẹ́ bóyá ọ̀gá ẹ̀ wà ó lọ síbì kan tí ó ti ṣe àṣemáṣe bóyá ó lọ ṣàṣemáṣe níbì kan ọmọọṣẹ́ wa fẹ́ sọ nǹkan tí ọ̀gá yẹn ṣe fún àwọn èèyàn ó ní láti so ọgbọ́n kọ́ kó so òrè kọ́ kó tó lè sọ̀rọ̀ torí kò gba ẹnu ọmọọṣẹ́ láti sọ wípé ọ̀gá òun ṣe nǹkan báyìí ó ní láti so ọgbọ́n kọ́ kó so òrè kọ́ kó tó lè sọ ọ̀rọ̀ ṣùgbọ́n èèyàn tó bá gbọ́n bẹ̀ ló máa wá mú pé nǹkan tí. tó ń sọ kò ní sọ ṣà bó ṣe jẹ́ gangan a kàn máa nígbà kéèyàn mú ọ̀rọ̀ mọ́rọ̀ àbí kéèyàn máa sọ pé nǹkan tó bá wéhun la fi wéhun. ṣé ká fún wọn. ẹ fún mi. ẹni tẹ́ ẹ sọ pé kò dáa òun ló dẹ̀ tún ní ipa kó gbọ́ ṣùtì. ṣùgbọ́n orí ìtẹ́mi ò bá jẹ sá. 350 ó lé lẹ́gbẹ̀rún. ẹ pẹ̀lẹ́ o 350. ṣé bí mo yẹ sọ nìyẹn. èmi sọ gbọ́kọ́ ni. kò sí wàhálà. 350 ó lé lẹ́gbẹ̀rún kan. ó yá. kí ni ìyàtọ̀ láàrin àbámọ̀ àti àdàmọ̀ àti àdámọ̀. àbámọ̀ àbámọ̀ ni bí ìgbà pé kéèyàn kábàámọ̀ lẹ́yìn ìgbà tó ti ṣe nǹkan kó wá sọ ǹbá má ti. àdámọ̀ bóyá nǹkan téèyàn ti mọ̀ kó máa ṣẹlẹ̀ lẹ́yìn. kéèyàn dá mọ̀ nǹkan àdámọ̀. kéèyàn ti mọ̀ nínú èèyàn pé nǹkan báyìí. ní sùúrù. kí ló dé ta ló rán arákùnrin yìí sí mi. ó mà tiẹ̀ yé mi.
olófùfù. Tiyín ló dẹ̀ ń ṣe o. Àdámọ̀. Àdámọ̀. Tó bá pèèyàn ní aládàámọ̀ ni kò kí ń fọ̀rọ̀ ẹ̀ lọ́yàn. Ẹ ti sọ́nà ẹni tí kò kí ń fọ̀rọ̀ lọ́yàn tó yẹ pé òun náà ló máa ń dá ro nǹkan fúnra rẹ̀ ló máa wọ́n ní kò kí ń fọ̀rọ̀ ẹ̀. Aládàámọ̀ ni ẹ pàtẹ́wọ́ fún mi. Èèyàn lẹ́yìn náà èèyàn làwọn. Ẹ̀yin náà ni ẹja máa lọ. Mo máa rògò. 43,400 kí ni ìyàtọ̀ láàrin kí ni tẹ́ pé ìyàtọ̀ lẹ́tà ń fún mi sá? Kí ni ìyàtọ̀ láàrin? Ìyàtọ̀ wà láàrin èèyàn tó sanra àti èèyàn tó. Bẹ́ẹ̀ ni àtèèyàn tó kúrò àtèèyàn tó dẹ̀ ga ìyàtọ̀ wà láàrin wọn. Kí ni ìyàtọ̀ láàrin dòdò ìpín, dòmí ìpín àti rere ìpín? Ìpín mi ò mọ ìpín yẹn. Ẹ ní sùúrù, mo ní mi ò mọ mi, ẹ ní sùúrù rẹ tẹ̀ jẹ́ kí n sọ àwọn méjì tí mo mọ̀ kẹ wá ràn mí lọ́wọ́ lórí ìtì mi ò mọ̀. Ẹ ní sùúrù. Ìpín ìgbà míì ó lè jẹ́ bẹ́ẹ̀ máa ń sọ pé ìpín la bá wáyé. Ìpín la bá wáyé. Orí ló ní ṣe ní téèyàn ti yàn láti ọ̀run. Òun nìpín. Nǹkan tó ń pín fún yàn pé wàá lọ ṣe láyé o. Ìpín ni tó máa ń yọ ní ojú. Dòdò ìpín. 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 Aṣọ ìpín kẹ̀ kò máa kẹ̀dẹ̀ ṣe é bora kẹ̀dẹ̀kẹ̀. Ìpín. Ẹ ti sọ aṣọ ni. Kí ló dé tára yín máa ń sáré yá láti pa nǹkan rẹ? Kí ló dé tára yín máa ń sáré yá láti pa nǹkan rẹ? Mo ti gba 2 nínú 3. Ìpín. Aṣọ ìpín. Kẹ̀. Kò máa kẹ̀dẹ̀ ṣe é bora kẹ̀dẹ̀kẹ̀. Ìyẹn tí ìpín tó bá pọ̀ fọ́. Ìpín ṣé kò ń ṣaṣọ tó bá ní o. Eléyìí kò ní o. Aṣọ tó ní o nìpín nífẹ̀ẹ́. Mo ń béèrè ni pé ṣé kò ń ṣe. Wọ́n ní aṣọ tó ní ò ní ìpín. Mo ní ṣé kò ń ṣe. Nífẹ̀ẹ́. Ṣé kò ń ṣe. Kí ló tẹ̀ kọ́ dárúkọ Ifẹ̀ tẹ̀ dárúkọ Ifẹ̀? Ẹ fẹ́ máa fi ìlú mi ẹ fẹ́ máa fi wá pa. Rárá mi ò fi yín pa Ifẹ̀ ò dáyé. Bẹ́ẹ̀ ni o. Ibi ojúmọ́ ti mọ́ wá. Mo wá ní ṣé bẹ́ẹ̀ ni aṣọ ní ìpín ó ṣe jẹ́ aṣọ tó ní o. Èmi ń béèrè lọ́wọ́ yín ni ẹ̀yin lẹ ti fi pa òwe yẹn mo wá ń gbìyànjú láti rò. Òwe kọ́. Ní sùúrù jẹ́ ká. Nínú olófòfó. Ẹni wàhálà pẹ̀lú bínú o. Bẹ́ẹ̀ ni n tí mo sọ yẹn ti yé yín. Ó ní ẹ̀sọ́ tó. Bẹ́ẹ̀ ni wọ́n ní. Jẹ́ ká lọ. Ó dáa ǹjẹ́ fún wọn ṣùgbọ́n. Ó kù méjì. Kí wá ní ìpín yẹn? Ìpín kòkòrò ní. Ó dúdú báyìí. Ó ti lọ. Sọ pé ó ti lọ. Ó ti lọ. Nígbà tá à ń sọ̀rọ̀ dúró jẹ́ kí n sọ̀rọ̀ nípa ìwé mi. Nígbà tá à ń sọ̀rọ̀ nípa ìpín ni o dòní. Mo ṣẹ̀ṣẹ̀ kọ̀wé kan tó ń jẹ́ kí ló wáyé. Ẹ̀yin ni. Ebe yìí lẹ béèrè kí ló wáyé ẹ̀yin ni. Ẹ bá máa ń yẹ ẹ̀yin ni. Dáa o. Kí ló dé? Kí lẹ rí? Ẹ lè parọ́ mọ́ mi ṣùgbọ́n kí lẹ rí? Mo ti gbà múlẹ̀ lè parọ́ mọ́ mi. Mo ní kí ló wáyé. Ṣé ẹ̀yin ni mò ń bá wí ni? Mò ń bá àwọn èèyàn mi sọ̀rọ̀. Ẹ má bínú, ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn mi, mo ṣẹ̀ṣẹ̀ kọ ìwé yìí ni. Kí ló wáyé? Ó ti dà. Mi ò bí. Mo ti gbọ́. Mo ṣẹ̀ṣẹ̀ kọ mọ nǹkan tí mo fẹ́ sọ nísìnyí ti sá lọ lórí mi. Aṣọ ìpín. Wọ́n kílé tẹ wá kọ èdè òyìnbó sí ìsàlẹ̀.
ṣe síbí bẹ́ẹ̀ni ẹ̀ka. èmi sẹ́mi ni mo bá yín kọ́ ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ náà ní kẹ́ẹ̀ka. Torí ìwé yẹn Yorùbá ẹ̀ akọ Gẹ̀ẹ́sì ẹ̀ akọ bí bá ṣe ń ka Yorùbá ẹ̀ máa kọ Gẹ̀ẹ́sì. a máa ka Gẹ̀ẹ́sì. Kẹ́ lè fi máa wéra èyí tẹ́ bá mọ̀ ní Yorùbá ẹ wò ní Gẹ̀ẹ́sì èyí tẹ́ bá mọ̀ ní Gẹ̀ẹ́sì ẹ wò ní Yorùbá. A fi sọ pé gbogbo wa la wáyé nǹkan la wáyé wá ṣe nǹkan pé kí ló wáyé àti àwọn ìwòye àwọn baba ńlá wa láti lè mọ nǹkan tí wọ́n ti sọ nípa ayé. Ìwé yẹn ẹ lè kà tán ní ìjókòó kan báyìí kẹ́ kà tán kẹ́ lè tútù kà ó mú ọpọlọ dání gan ni. kò sí wàhálà. kò sí. ṣé tí mo ṣe ò dáa? ò dáa ẹ já lọ. ẹ jẹ́ bá mi fún wọn ẹ fún ọ ní ìbéèrè. ẹ já lọ. Ó ga ọ. ṣé wàá rí n tí ẹ kọ yìí èmi gan wà lọ kọ ìwé èmi àwa dá yín nù. ẹyin. n tí mo wáyé wá yèrè. lẹ́yìn. ẹyin. Ó dáa. màá kọ síbẹ̀. ẹ kọ síbẹ̀. bẹ́ẹ̀. láì ṣàdìẹ. mẹ́rìndínlógójì ó lé nírínwó ó lé lẹ́gbẹ̀rún kan. ó ní pé kí ni Yorùbá ń pè ní ìgákè. Dòdòdò ìgàkè. 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 wọ́n lè rìnyàn gàkè. kàn rìnyàn ní abíyá. sábíyá ni. rìnyàn ní jàgídíjàgan. kí wọ́n rìnyàn lára pé kí ara ẹ lè gbọ̀n. kó lè gbọ̀n. àgàgà tára èèyàn bá kú. bẹ́ẹ̀ rárá o èmi ò bá yín sọ bẹ́ẹ̀ o. tí ara èèyàn bá kún pé tó bá kún nǹkan tó pọ̀ sára. kí là ń sọ. ó náà ní kọ́kọ́ lọ́jọ́ sọ ní tí ara èèyàn bá kún èmi wọ́n máa ń sọ pé kíkún yẹn pé tí ara bá kún téèyàn bá kún nǹkan tó pọ̀ sára náà ni ara máa ń fi kún. ẹja lọ sẹ́ ẹ má ṣèyọnu. ìgàkè ẹ ti sọ ẹ sọ kí wọ́n lè rìnyàn nígàkè. kí wọ́n rìnyàn lára. kán rìnyàn lára. bẹ́ẹ̀ ni. kí nǹkan máa rìnyàn lára. bẹ́ẹ̀. ṣé kí n rí pé ìyẹn kọ́ èwo wá ní èwo ló kọ́. bọ́ẹ̀ máa ń rìnyàn ní abíyá téèyàn máa tí ara èèyàn máa gbọ̀n. nífẹ̀ẹ́. tẹ bá dárúkọ ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí mo máa lọ fẹjọ́ yín sùn ọ níwà. ṣé a ti wá ṣe débẹ̀ yẹn ni. bẹ́ẹ̀ ni. níbo. a ti débẹ̀ ó ti débẹ̀ báyìí ibi tá a wá sí ni. ibi tí bá ti dárúkọ Ifẹ̀ torí bàbá lè wò ibi tí bá ti dárúkọ Ifẹ̀ ẹ bá mi ṣe. irọ́ gbogbo ẹ̀ ní kẹ́ ẹ fi sí kò sí ẹnì kankan tó bá ṣe òjòrò ní bíbí ẹ jẹ́ ká lọ ìgà kí wàá ní ìgà kí ó yẹ tún gbé mi débẹ̀ lẹ́ẹ̀kan sí. ibo lẹ́wà. gbé mi débẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ tí ẹ rò pé mo kàn ti ẹ ń dá yín lára yá. ẹ dá mi lára yá ẹ ń bú mi ni. èmi ò dá yín lára yá. mo lẹ́ ń bú mi ni. mi ò bú yín nígbà wo. ta lẹ sọ pé ó kúrú. èmi sọ bẹ́ẹ̀. ìyẹn ni pé ẹ kó jẹ. èmi ò kó jẹ ṣùgbọ́n mi ì sọ pé. ẹ tún dúnkokò mọ́ wa. mo dúnkokò mọ́ yín èmi jẹ́ ọ̀kọ̀kọ̀ ni. ìkòkò. Oya ẹ̀sùn mi débẹ̀ ẹ̀sùn mi débẹ̀. téèyàn bá ṣe báyìí. ó náà ni mò ń. ṣé abíyá ni. tó máa ṣàrìyàn níbì kan. sábà mi fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú. ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀. Oya ìyá mi ìgbà ọlẹ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tẹ̀ ń ṣe iná. torí pé fẹ́ kí n sọ èdè. Oya mò ń gbọ́ ìgbà ọlẹ́ bẹ̀rẹ̀ sí ṣe. ẹ ti ẹ̀kọ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe á ti tó bí ọdún 10 sẹ́yìn. ọdún wo ni. ọdún 10. Kí ni ọdún yẹn. ẹgbẹ́ gègé lè kẹ́ ẹ ṣe ṣírò ẹ̀ fúnra ara yín. ẹ rán mi iṣẹ́ nìyẹn o. bẹ́ẹ̀ ni iṣẹ́ àmúrelé ni ẹ̀yọ́ iṣẹ́ àmúrelé ni mo fún yín yẹn. àmúrelé ò bàbá ọlọ́jọ́ òní o àmúrelé ò bàbá gbogbo ẹ̀kọ́ tí a kọ́ nínú ilé ìwé
wa. kọ́lọ̀ má jẹ́ ẹyẹ èṣù kó ṣàjẹ́ lọ́kàn wa àmín. Àìrò bóyá mi ò mọ̀ mo máa mọ àwọn orin gan. Ṣé mọ orin yìí orin tó sọ yìí pé létí bèbè odò Ọya ẹ̀ mọ́ létí bèbè odò Ọya èmi sùn lálẹ́ nígbà tó ṣùpá ràn etí bèbè odò Ọya ẹ sọ ní òyìnbó ó máa yé yín. Ọya ni. èèyàn bẹ̀bẹ̀ tó bẹ̀bẹ̀ tó kò kì í ṣe òyìnbó ẹ má sọ pé ẹ fẹ́ yọ kúrò. Rárá kò ń ṣe mo ń ṣeré ni orúkọ ni bẹ̀bẹ̀ tó ẹ̀ ń bẹ̀. Kí ni mo ṣe tí mo fi bẹ́? Ó yá parí. Mi ò tí ì sọ òǹkà ẹ̀. Èmi ni mo bẹ́. ṣé ẹ ti rí báyìí pé pẹ́yìn gangan ni bẹ̀bẹ̀ tó èèyàn bẹ̀bẹ̀ ẹ̀yin kọ́ tó rẹ̀ tí ràn mí lọ́wọ́ látàárọ̀. Ẹ gbà pé mo ràn yín lọ́wọ́. Ẹ tẹ wàá gbìyànjú. 2,200 ó lé ní ẹgbẹ̀rún kan. Parí òwe Yorùbá yìí ọ̀rọ̀ tó mú baálé ilé dún bí ẹlẹ́dẹ̀. Ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ ló mi gbé. Tó bá ṣojú ló ń dùn wọ́n. Kágbà jígí fún wọn. Ṣé torí ìrẹ́ lẹ́gẹ́gẹ́lẹ́gẹ́. Bílẹ̀ kangada gìndìn. Ọ̀rọ̀ tó mú baálé ilé dún bí ẹlẹ́dẹ̀ ọ̀rọ̀ yẹn ti kọjá bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ó kọjá bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yẹn tóbi. Tẹ́ ẹ bá parẹ́ ṣé ẹ mọ̀ pé ìkà ni. Ìkàlẹ́ ní ìkà ni. Ọ̀rọ̀ tó mú baálé ilé dún bí ẹlẹ́dẹ̀. Tẹ́ bá gbà máa dá padà. Ọ̀rọ̀ tó kan gbá ni. Tó kan gbá ìtàgùn tó gbá ìtàgùn tó sọ̀gá. Ìtàgùn tó. Ọ̀rọ̀ tó le. Ọ̀rọ̀ tó le ni ọ̀rọ̀ tó lè mú baálé ilé ṣe. Ọ̀rọ̀ tó le ni. Ó ti lọ. Kò yẹ kó lọ. Ó ti lọ. Kò yẹ kó lọ. Ìkàlẹ̀ fẹ́ ṣe fún mi. Ẹ ní sùúrù ẹ jẹ́ ń parí ẹ̀ fún yín. Ó yá ẹ parí ẹ̀. Ọ̀rọ̀ tó mú baálé ilé ṣe bí ẹlẹ́dẹ̀ òun náà ló mú ìyálé ilé ṣe ṣíò bí adìyẹ. ṣíò. Adé máa ń fi kinní ìṣeré o ṣíò. Adìyẹ ló ń dún bẹ́ẹ̀. Adìyẹ ló ń dún bẹ́ẹ̀ wá ní ọ̀rọ̀ tó mú baálé ilé ṣe ló mú ìyálé ilé ṣe ṣíò bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ń sìn. Bá ṣe ń sọ lọ. Kí ló dé? Mo ti ronú ni. Torí epo tí mo rà débí. Epo tí wọ́n. Epo tí wọ́n? Mo ti gbé gègéle pé tí bá tiẹ̀ lè jẹ èmi ò mọ tí bá tiẹ̀ jẹ. Mọ nǹkan tẹ́ fẹ́ jẹ. Tí má tiẹ̀ jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ náírà àbí ṣebí tẹ́ máa pè ní. Tí má jẹ́ mo ti gbé gègéle kí màmá sí oríṣiríṣi o. Ẹ ní sùúrù ṣebí èèyàn tó bá máa gbọ́kọ̀ lọ àti bí ìbéèrè àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni. Láti mọ̀. Ṣùgbọ́n torí pé ìkà nìyí. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ̀yin kọ́ lẹ sọ́nsìn pé mo dá léèyàn? Dá léèyàn mọ́. Tẹ́lẹ̀ nìyẹn. Ṣé bẹ́ẹ̀ ṣe máa yíò padà nífẹ̀ẹ́ lílé? Èmi ò ń yíò. Kí ló dé tẹ́ ẹ ṣáà ń dárúkọ ọ̀fẹ́ ṣá? Mo máa fẹjọ́ yín sùn o. Ẹ ní sùúrù. Ṣebí nígbà míì èèyàn á fẹ́ sọ̀rọ̀. Ó wá mi ò sọ bẹ́ẹ̀ mo ní ṣe tẹ́ bá pa owó mi rẹ mo ní ṣé ó wá bọ́ lẹ́nu yín mo ní ṣé ó wá bọ́ lẹ́nu yín nìyẹn mo ní ṣó wá bọ́ lẹ́nu yín nìyẹn. Mo ní ṣó ó ti yé yín. Kò yé mi. Tí ò bá yé yín tẹ́ bá délé kẹ́ lọ bèrè nígbà yẹn sẹ́mi ni kí n wá ṣàlàyé fún yín ni. Ẹ ti rán mi sílé.
kò dẹ̀ dá tòótọ́ kò dá kí yàn rán yẹn sílé ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà nílé wọn ẹ jọ̀ọ́ ẹ má bínú mo ti bẹ̀ wọ́n mo ti bá wọn tán wà nílé lọ́dọ̀ yìí ìyẹn ni igbó tí ó ti géra nìyẹn àti kò géra o kò géra mo mọ̀ bẹ́ẹ̀ ṣe ń fẹ́ nìyẹn bá a ṣe ń fẹ́ nìyẹn ẹ mọ̀ nǹkan tí mo sọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ni ṣé bá a ṣe ń fẹ́ nìyẹn kí ni bá a ṣe ń fẹ́ àti gbogbo wa àtọ̀ níwa náà rárá ìtẹ́fẹ́ sọ nìyẹn ṣé bá a ṣe ń ṣe nìyẹn ṣé ẹ ti ka ṣé bá a ṣe ń ṣe nìyẹn. ṣe kí ni. náà bá mi yọdún yẹn bá mi yọdún yẹn kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn mò ń ṣeré ni kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn. tó bá rí kì í ṣe bá a ṣe ń ṣe nìyẹn ẹ bá ń dóòmù padà. ọ̀yà nìyí o a ní sùúrù ọ̀yà bàbá wo ẹ jẹ́ kán bá mi dá owó mi padà. ṣé àwa méjì kọ́ làwa ń bí ni. kí ni ẹ ní sùúrù ẹ ní sùúrù. ẹ ṣe ń ṣe bí ọmọ fẹ́ báyìí agídí pọ̀. mò ń ṣeré ni mò ń ṣeré ìfẹ́ dá gidi ẹ kán bá a dá padà. èwo. ní tí wọ́n yọ ń bẹ̀ 1,50 náírà. ẹ̀hún ló wà ń bẹ̀ yìí. wọ́n ti yọ 1,100 náírà. ẹ tún kọ síbẹ̀ ẹ kọ́ tún kọ síbẹ̀ ẹ kọ́ padà síbẹ̀ náà káti ẹ̀ tó kọ́kọ́ gbà tájọ máa wà lójú kan pé ìfẹ́ ò kí ṣe bẹ́ẹ̀ èmi kò fẹ́ bá yín wà lójú kan ṣùgbọ́n ẹsẹ̀ jẹ́ kọ́kọ́ kọ́ síbẹ̀ padà náà. ẹ gbọ́ sísì ní ká máa kọ́. kán máa kọ́ ọ́. rárá. mo fẹ́ ka iye àwọn táwọn níbi 1 2 3. 1 2 3. ẹ máa yọ yẹn ẹ máa yọ yẹn. ẹ ká padà ẹ ní sùúrù náà ẹ padà ẹ tẹ ọkọ ní sùúrù náà ó ní kankan tí mo fẹ́ ṣe ẹ padà báyìí ká wá sọ pé a ti padà ẹ mọ̀ tí ẹ bá ń wo àwọn eré àwọn tó wà lọ́hùn yẹn tó máa sọ kí wọ́n padà sí sẹ́yìn ní àsìkò ẹ jẹ́ kí n ka ìyàwó tó wà níbí 1 2 mo ti padà ó yẹ yín sí àkókò yẹn bẹ́ẹ̀ ṣe wà náà nìyẹn ó yẹ dúró bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n ka ìyàwó tó wà níbí 1 2 3 4 5 ẹ dúró lọ kí lọ rò débẹ̀. àti ká padà báyẹn àti ká padà. iléeṣẹ́ 3 Crown. wàrà tí mo fẹ́ràn jù lélẹ́yìí adé mẹ́ta bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni a máa jẹ́ kẹ́ lára. tẹ́yìn náà bá mú bóyá. ẹni sùúrù ẹ má máa sọ nǹkan tí n bá ti sọ oníkálukú ló ń sọ tiẹ̀. èmi náà sọ nǹkan tẹ́ ẹ sọ mo kàn èmi náà kàn ń sọ ni pé bóyá ẹ tẹ̀ lè ga ńlẹ̀ díẹ̀. ó dẹ́ má bínú òótọ́ ọ̀rọ̀ òkú sọ sí sọ pé ká má sọ òun òótọ́ ọ̀rẹ́ tí ń bá mi sọ sódà kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ kí n má gbọ́. kò ní mo mọ̀ pé lè bá mi sọ̀rọ̀ tí ó. ṣé yẹ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ kí n má lè parọ́ mọ́ mi èmi náà ò dẹ̀ lè parọ́ mọ́ yín. ó tún bá lè dé fún yín látọ̀dọ̀ àwọn 3 Crown. pé kí n máa gbọ́n mi mú. kẹ́ lè lára. ṣé máa ń jẹ̀wà? mo kàn ní kí n béèrè ni ṣé máa ń jẹ̀wà ẹ máa jẹ. okay ni. àwọn tó máa bá yín ṣe bàtà náà ẹ jẹ́ kán máa bá yín fi bí ìpele bíi 3 bíi 4 sí kó tiẹ̀ lè máa gbé yín ga díẹ̀ káwọn èèyàn tiẹ̀ lè rò pé apẹ́ ẹ̀ tiẹ̀ ga tẹ́ bá àti ẹ̀ tí mọ̀ pé ẹ̀ ga kẹ̀tẹ̀ lè máa tiẹ̀ máa fi àwọn ará ilé. àwọn àwa ni. sọ̀rọ̀ yẹn ti ń dùn mí. kí mo fẹ́ sọ. wọ́n ti gbàgbé òótọ́ ọ̀rọ̀ wọ̀ wọ́n lára ẹ pẹ̀lẹ́. ṣé ìwà fẹ́ fún mi mọ́ ni ẹ fún gbogbo. àti ẹ máa fi fa mi. ìfẹ́ kí n tún máa tún mọ mi. torí ọ̀rọ̀ omi ó yẹ ká ẹ máa mọ mi. èmi tẹ̀ tí wọ́n fẹ́ fún yín ní àmọ̀ràn. rárá mi ò fẹ́ a fẹ́ yọ 1 2 3 ẹ má yọ a fẹ́ yọ 1 2 3 ẹ má yọ ṣùgbọ́n sẹ́ẹ̀rì tó lò fòfó ṣe. ó bọ́ lọ́wọ́ yín sẹ́ẹ̀rì tó lò fòfó ṣe. ó bọ́ lọ́wọ́ yín rárá o ọwọ́ olófò ló ti bọ́ o. ó bọ́ lọ́wọ́ yín sẹ́ẹ̀rì tí olófòfó ṣe. mo ní ó bọ́ lọ́wọ́ yín.
ṣe rí olófòfò yìí ara ń fún mi sí olófòfò ara ń fún mi sí olófòfò ṣe ti níyàwó. tí ilé ti kún. ilé ti kún. Ẹ máa ṣe òfófó gidi o. bá yọ 1 2 3 yẹn. Ẹ má yọ ebi eré gbogbo àjọ ń bára wa. Ṣeré èmi ò bá yín ṣeré ẹ fún mi ní ègbò ara ẹ sọ pé àjọ ń ṣeré eré wo la jọ ń ṣe. ṣẹ̀ṣẹ̀ rí nǹkan ẹ̀kọ́ tí tèmi tẹ̀ bá fẹ́ sọ ni. Ẹ má sọ mi ò fẹ́ gbọ́ ẹ ṣe. Àmọ̀ràn ni o. Ẹ má àmọ̀ràn ni o. Tẹ́lifílà yìí. Rárá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ kí a ṣètò ní. Kí n pò má gogo lẹ́nu ẹjẹ́. Ṣé ẹ̀yin já gogo? Agogo ni mí. Nífẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni fìlà yìí èmi ìbá sọ. Ẹ sọ̀rọ̀ o. Ó dẹ̀ má bẹ̀ ó dá ẹyin ó dá. Ẹ sọ̀rọ̀ o. Mo lè máa lọ gan. Ẹ ní sùúrù ẹ jẹ́ ká parí ètò. Ó yá ẹ parí ẹ̀. Ẹ pa. Adúpẹ́ lọ èwo ni méje mo ń wò báyìí ṣe bẹ́ẹ̀ ẹ ṣe kí n má sọ̀rọ̀ mi sọ̀rọ̀ mo tún kí lèèyàn lè ṣe téèyàn lè fi tara yín lọ́rùn. Ó dáa ẹ ṣe dáadáa adúpẹ́ lọ Ọlọ́run Elédùmarè ẹ má wò mí ẹ gbójú sàn. Ó dáa. Adúpẹ́ lọ Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́yìn tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọpọlọ fọpọlọ tọrọ fẹ́yìn tó ń fọpọlọ lọ́pọlọ á tún ti ṣe tèmi o Ọlọ́run á tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí. Àṣẹ. Tẹ́ bá fẹ́ gbọ́wọ́ wa bẹ́ fẹ́ kópa lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ́n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́ ẹ̀rọ kẹrẹ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí ṣóyé yín. Tẹ́mi lè ń sọ fún ni. Ọlálékan Fábílọ́lá lórúkọ mi èjì ọba ní mí ọmọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà orin arégbèdì sọ̀dọ̀ fúroko arégbèdì ọlọ́dọ̀ fúgbà ní ìdíje ọba. Rárá àti parí ètò kó tó dìgbà míì ire o. Àìmí gan mo nífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ adádéwó rẹ̀ mọ ìpè ọ̀ ní ẹrù jẹjẹ a kì í kí ṣé kí máa lọ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ ní a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye kí ló tẹ̀ fẹ́ pa tẹ̀ bá dẹ̀ pa kínní yẹn kí ni tẹ̀ bá. Kí ló dé? Máa fi kanra owó tí mi ò rí yẹ máa fi mọ́ wọn. Ó yẹ ẹ̀rọ mi sí o olúwa mi ẹ̀rọ ire o. Mo rò pa ti parí tẹ́lẹ̀ ni ṣé gbogbo ibi tí mo ti yọ bàtà yẹn náà máa rí. Gbogbo ẹ̀ pátápátá ló wà àwọn bẹ́ẹ̀. Ìtìjú ọ̀lẹ́wulẹ̀kùn gàdá ṣẹ̀rù bà mí èdè ní máa sọ ọ̀rọ̀. Mo kàwé yanrantí mo gboyè gíga fásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní fanakula ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé kàṣà.